Ẹ̀yin èèyàn mi ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú gbogbo ẹ̀. Níbikíbi tẹ́ ti ń gbọ́ mi. Kí Ọlọ́run kó fèrè síṣẹ́ wa. Ǹjẹ́ ẹ gbọ́ nǹkan kan? Ní n bá gbọ́ mẹ́sẹ̀gì yẹn o. Wọ́n bá ní story yẹn gan ó sì yà mí lẹ́nu. Níṣe la rò pé bóyá nǹkan eré, nǹkan bí àwàdà ni. Àfìgbà tọ́gbẹ̀ Ogun State ní kíní ti ṣẹlẹ̀, Ogun State ni mo fẹ́ sọ̀rọ̀ yìí. Mi kàn fẹ́ dárúkọ bẹ̀, but Ogun State ni. Nínú Ogun State ni. Wọ́n bá ní ẹni tó rí kíní yẹn, ẹni tó rí gangan ló sọ fún mi. Eléyìí ń ṣàṣe àhesọ o. Kì í ṣe àhesọ, kì í dẹ̀ ṣe pàrọ̀sọ. Àhesọ kọ́. Ẹni tó mọ̀ ń tọ̀hún délédé. Mo fi orúkọ bò láṣìírí. Mo kàn fẹ́ káwọn ọmọ yẹn, àwọn Nàìjíríà, àwọn èèyàn entirely ká wà very careful ká dẹ̀ mọ wọn ara wa. Bíbélì sọ pé tó bá dúró ó kíyèsára kó má bàa ṣubú. Òun lọ̀rọ̀ ilé ayé yìí. Ṣé ẹ mọ̀ pé bí mo ṣe gbọ́, bó ṣe wá sọ fún mi, yẹn wá sọ fún mi plain pé ká ṣọ́ra pẹ̀lú àwọn oníná mọ̀nàmọ́ná wa yìí nílùú yìí, ní Nàìjíríà yìí. Wọ́n ní ọ̀gbẹ́ni yẹn nìkan bí ọwọ́ 8 sí 9. Kòkó ti ṣú, ṣe mọ̀ pé kòkó ti ṣú. Ó wá ń lọ bó ṣe ń lọ. Àṣé òjẹ́ dẹ̀ ń tẹ̀lé. Wọ́n ní nǹkan tí yẹn ṣe tẹ̀lé. Wọ́n ní ń ṣe ló kàn bẹ̀rẹ̀ sí ní ṣépè. Èpè ló fi bó ṣe ń rìn ló ń ṣépè, bó ṣe ń rìn ló ń ṣépè, bó ṣe ń lọ ló ń ṣépè. Òun náà wá ń tẹ̀lé pé kí lọ̀gbẹ́ni yìí ń ṣépè fún? Ta ló ń ṣépè fún? Àbí wèrè kọlù ni? Ó ṣà lọ, òun náà ṣà lọ, òun lọ. Ó wá débi bó ṣe ń ṣépè lọ pé ẹni tí ó bá ṣépè ní nǹkan tóun ṣe yìí, tóun fẹ́ ṣe, èpè yẹn kó lọ bá. Ẹni tí ó sọ wípé nǹkan tóun ń ṣe tó jẹ́ nǹkan tóun fi ń rí oúnjẹ, tó fi ń pèsè oúnjẹ sórí tébù fáwọn ọmọ òun, tó bá jẹ́ nǹkan tó jẹ́ pé tó dẹ̀ ń ṣe tí ó dẹ̀ ń bí wọn nú, pé báyìí ni kó jẹ́ fún. So òun máa kọ́kọ́ ṣépè yẹn kí ẹnìkan tó ṣépè fún òun. Láì fọ̀rọ̀ gùn, wọ́n ní bó ṣe dé kẹ̀kẹ́ yẹn ṣà ń tẹ̀lé. Ṣé ìṣepọ̀ ọ̀gbẹ́ni yìí ra wèrè yẹn tó ń tẹ̀lé ẹ̀? Pé nǹkan tí bàbá yìí tó dẹ̀ lọ, nǹkan tóun fẹ́ ṣe, ó lóun wá rọra ń lọ kẹ̀kẹ́ kóun ti wo nǹkan tí lè fẹ́ ṣe. Torí inú òkùnkùn ní ilẹ̀ ti ṣú, òun dẹ̀ ń tẹ̀lé, kò dẹ̀ mọ̀ pé èèyàn ń tẹ̀lé. Bóun ṣe wá, tó bá ti ṣe bí pé bóyá ó fẹ́ ṣe kí ó fẹ́ dúró, òun á dodge. Bá ṣe bí pé ó fẹ́ dúró, òun á dodge. Àṣé ìyẹn fẹ́ mọ àṣírí ẹ̀, káṣírí ẹ̀ tú ní alẹ́ ìjọ tóun sọ yìí. Ó ní bó ṣe rè, ó dẹ̀ ṣe lè lọ sí àṣé ibi Nepa ló ń lọ. Ibi ilé ibi tí wọ́n ti máa ń pa switch Nepa. Níbi transformer. Bó ṣe lọ sí di transformer nìyẹn. Ìyẹn wá ń wò. Òun sọ pé ọ̀gbẹ́ni ó dàbí pé wèrè ó díẹ̀ wà lára rẹ̀. Pé bóyá òun fẹ́ pé kóun wo nǹkan tóun fẹ́ ṣe. Ó ní bóun rẹ̀ ṣe dé bẹ́ẹ̀ báyìí. Bó ṣe òun á dodge, òun á dúró sí ibi kan. Òun á dodge ló wá ń wò lọ́ọ̀kan. Ó ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ṣe lọ̀gbẹ́ni yẹn dẹ̀ bọ́ síbi transformer yẹn. Ó dẹ̀ paná. Gbogbo òkùnkùn dẹ̀ wá sí ìlú yẹn. A fi wà. Bó ṣe máa ń paná Nepa lélẹ̀. Sọ ọ̀gbẹ́ni yìí fẹ́ lọ paná Nepa ni ló ṣe ń ṣe àdúró èpè yìí. Àṣé ó ti mọ̀ pé tó bá ti mú náà ránṣẹ́ ṣàmọ Nàìjíríà ni. Ọmọ ìlú tàwa yìí. Pé ségesège àwọn Nepa láti máa paná ní ọ̀nà tí ò yẹ, ní odd hour. Ó kàn lọ paná yẹn. Bó ṣe wá ní anybody wá tó dúró bẹ́ẹ̀. Wá tó sọ pé anybody bó ṣe paná yìí. Anybody gbogbo èpè tó bá ṣẹ́. Wọ́n ní lóòótọ́ wọ́n ní wọ́n kàn ṣe paná yẹn. Gbogbo everybody Nepa olórí burúkú. Ó ní èpè tó òun ti ṣẹ́ yẹn. Kò sí èpè tó máa ṣẹ́ fún àwọn tó máa bá àwọn. Ó ní òun ti ṣe débi pé ẹni dèrú lèrú máa tọ̀. Pé bí torí ti mọ̀ pé wọ́n máa ṣépè. Èmi wá ń wò pé ṣé kìí ṣe pé ó wà nínú constitution àwọn people yìí, àwọn Nepa yìí.
torí kò sí bó ṣe lè ṣépè fún wọn tó máa tépè yẹn máa ràn wọ́n. Ká tiẹ̀ sọ pé èpè yẹn ò tiẹ̀ ràn wọ́n, èpè yẹn ò tiẹ̀ débi tán wà. Bẹ̀tẹ̀ ẹ̀yin mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn lábẹ́lẹ̀. Ẹ̀yin mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn lábẹ́lẹ̀. Ìyà ń jẹ wọ́n. Ẹ̀yin mọ nemesis tán fọwọ́ ara wọn cause tó ń ṣẹlẹ̀ sí wọn, tó ń ṣẹlẹ̀ sí family wọn, tó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ, tó ń ṣẹlẹ̀ sí ìyàwó wọn, tó ń ṣẹlẹ̀ sẹ́bí wọn. Ṣẹ́yin mọ̀? So ẹni tó bá ń ṣe rere kó máa ṣe èṣù. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ó lè rè mí ń bọ̀ kankan láti san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣe ó ṣe rẹ̀. Ṣe ríṣẹ́. Àmọ́ so tẹ́lẹ̀ bó ṣe ń sọ pé ẹ jí ká máa ṣọ́ra. Torí àwọn kan wà tó jẹ́ pé wọ́n sọ pé wọ́n wẹ orí wọn. Kò sí èpè tó máa ṣẹ́ fún wọn tó máa bá wọn. Ẹ wo irú àwọn tìjọba wa pẹ̀lú òṣì tó ń ṣe káàkiri. Ẹ ṣépè fún wọn. Wọ́n ti tààtù. Wọ́n ti gbọ́nra jìgì pò lè mọ́ wọn. Who told you? Kọ́ má sàsùnpara o. Torí àwọn kan ló dára o. Èrè Ọlọ́run ń bọ̀ láti sọ̀kalẹ̀ fún ìdájọ́ Ọlọ́run lórí wọn. Wọ́n kàn tọra wọn ni. So kẹ́ bá wọn kẹ́ fi mọ̀ pé nílùú ìlú Nàìjíríà tá a wà yìí, àwọn iṣẹ́ ẹbí tí gbogbo wọn ń ṣe tó fi ń lérò pé bóyá àwọn ń ṣe àṣegbé. Kò sáṣegbé o. Ẹ̀yin tẹ̀ ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn kẹ́ gbọ́ dáadáa. Èrè Ọlọ́run ń bọ̀ lórí, ìdájọ́ Ọlọ́run ń bọ̀ lórí, ìbínú Ọlọ́run ń bọ̀ lórí. You can imagine that. Kí ni ìwà jẹ́ ìyàlẹ́nu fún mi? Báwo ni èèyàn fẹ́ lọ ṣe bí? Ó kọ́kọ́ ti ṣépè fúnra ẹ̀. Ṣé irú èpè yẹn ṣó ń ṣiṣẹ́? Kò lè ṣiṣẹ́. So ohun torí ẹ̀ náà ṣe sọ pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni dé eru lérú ń tọ̀, elépè lè pé mú. Ó fi pé òun ti da eru yẹn pé nǹkan tóun sọ yẹn pé ó máa ṣe kó lè ṣẹ́ mọ́ àwọn èèyàn, òun ló máa ṣe padà wá ṣe. So ẹ̀yin tẹ̀ ń ṣe bí, tẹ́ bá wọ̀n yín kẹ́ jáwọ́, tó bá wọ̀n yín kẹ́ má jáwọ́. Ẹ mọ̀ pé èrè Ọlọ́run bọ̀ láti wá ṣe ìdájọ́ ikú fún yín, ìdájọ́ ọ̀ràn tẹ́ dá sílẹ̀ tẹ́ rò pé bóyá ẹ̀yin ti kọ́kọ́ ṣépè torí ó ń ṣe bí, ó wá ní kí ibi máa bà ẹ́ bí. Ó di dandan. Ó di dandan. Ìwọ máa ṣe, ó ní ẹni tó ń ṣe bí kó máa ṣe èṣù. Ṣé bó ń ṣe bí ẹ̀ ó ṣe é ṣe inú ẹ̀ ń dùn. Àtúbọ̀tán yẹn ó ti gbàgbé. Ó ti gbàgbé. Bẹ̀tì lágbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn wa, gbogbo ẹ̀yin tí ẹ gbọ́rọ̀ yìí, ẹ jẹ́ ká máa wà careful. Tá bá dẹ̀ fẹ́ sin Ọlọ́run, ká sin Ọlọ́run nínú ẹwà ìwẹ̀ mímọ́, lótìítọ́ àti lódodo. Kẹ́ mọ̀ pé iṣẹ́ ibi ó ti pọ̀ jù lórílẹ̀ ayé yìí. Ẹ wo àwọn oníṣẹ́ ibi ní Nàìjíríà wa. A gbọ́dọ̀ wá sọ pé a tún dárúkọ. Wọ́n mọ̀ ọ́n. Aṣépèṣépèṣé, aṣeṣeṣeṣe, asọ̀sọ̀sọ̀sọ̀, ẹni mọ̀rọ̀ sọ̀sọ̀, ẹni tó mọ̀rọ̀ sọ̀sọ̀, ẹni tó máa ṣépè fún, ẹni tó máa súre. Still, wọ́n rò pé àwọn ti tààtù, irọ́ náà pa. Èrè wọn bọ̀ láti gba ẹ̀san. Ọlọ́run máa san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́. Ẹ̀yin èèyàn, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Ẹ bá wa subscribe, kẹ́dẹ̀ bá wa share, kẹ́dẹ̀ bá wa like. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ní kó sí ọwọ́ ẹni bí. Agbára Kristi ọba ìyanu. Amen.